mí ò ní fọ́, etí tẹ́ fi ń wò mí ò ní di. Ẹnu tí èmi náà fi ń sọ̀rọ̀ kò ní dodi o láṣẹ lọ́wọ́ Elédùmarè. Mo júbà lọ́wọ́ ọba akọ́dá ayé, mo ṣèbà lọ́wọ́ ọba aṣẹ̀dá ọ̀run. Mo júbà lọ́wọ́ Olúbíkí tó kọjáwé o, mo ṣèbà lọ́wọ́ Ọ̀sánbíkí tó kọ́ wa gùn. Mo ṣèbà lọ́wọ́ ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ. Mo kí yín o, mo kí ẹ̀yin ènìyàn mi, mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà, mo kí yín lónílé, mo sì kí yín ní àlejò. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń wo prógráàmù mi, ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan. Ẹ̀yin ènìyàn mi, kí ni mo bá yín mú wá ní òní? Òun náà ni à ń pè ní ọṣẹ aláǹtakùn. Ọṣẹ aláǹtakùn. Ọṣẹ aláǹtakùn tàbí ká pè ní òògùn aláǹtakùn. Kí là ń pè ní aláǹtakùn? Ẹ̀yin ènìyàn mi, ayé ò ní takùn sọ̀rọ̀ wa o, ayé ò ní takùn. Ṣé rí aláǹtakùn, ẹni tí aláǹtakùn bá ń bá jà, ẹni tí ayé bá fi aláǹtakùn tó bá fi dè mọ́lẹ̀, irú ẹ̀dá bẹ́ẹ̀ wọn kì í tètè bọ́ nínú ogun. Tí ayé bá fi aláǹtakùn dè èèyàn mọ́lẹ̀, èèyàn á máa tinú wàhálà kan bọ́ sínú wàhálà kan. Ọ̀nà onítàn á kàn máa dàrú, èèyàn ò ní mọ wájú, èèyàn ò ní mọ ẹ̀yìn, èèyàn ò ní mọ ibi tó yẹ kó tẹ̀ sí, bóyá apá ọ̀tún ni o tàbí apá òsì. Èèyàn náà ò ní mọ nǹkan tó yẹ kó ṣe. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, gbogbo tó bá ṣe á kàn máa dàrú bí irú ẹ̀dá bẹ́ẹ̀ tí ò bá strong, á kàn lọ pokùnso ni. Torí gbogbo bí kó máa ṣiṣẹ́, kó má rérè ń bẹ́ẹ̀, kó ṣáà kó sun, kó gbàdúrà, káládùúrà wá dàbí ẹni tí ò mà àdúrà ń gbà. Ẹ̀yin ènìyàn mi ẹ wò ó, ayé ò ní ta wá, ayé ò ní fi okùn dè wá mọ́lẹ̀ o. Ayé ò ní fi okùn dè wá mọ́lẹ̀. Òun aláǹtakùn tó yẹ kúkú rìn kò ṣeé fi ránṣọ bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tá a bá fi dè èèyàn mọ́lẹ̀, kí irú ẹ̀dá bẹ́ẹ̀ kó tó lè bọ́, ẹ wò ó, ó kù sí ọwọ́ Ọlọ́run. Ẹ̀yin ènìyàn mi, ẹ má jà gbára ní àkókò púpọ̀ jù. Báwo ni a ṣe ń ṣiṣẹ́ yìí? Iṣẹ́ tí mo bá yín mú wá yìí, iṣẹ́ oògùn aláǹtakùn tó dájú gidi gan ni, tó jẹ́ pé tí ẹ bá lò ó, tí ẹ bá ríṣẹ́ yìí ṣe, tí Ọlọ́run bá jẹ́ kẹ́ ríṣẹ́ yìí ṣe, tí ẹ bá lò ó, ẹ wò ó, bí òwú aláǹtakùn bá wà níwájú yín, tó bá ti rí yín pé ẹ̀ ń bọ̀, á máa yàgò fún yín ni. Bẹ́ẹ̀ ni. So, báwo ni a ṣe ń ṣiṣẹ́ yẹn? Ẹ̀yin ènìyàn mi, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi subscribe sórí channel yìí, so that tí n bá ti mú àwọn iṣẹ́ wá lóòkòòjọ̀kan, ẹ lè tètè máa rí. Ẹ bá mi subscribe, ẹ forí yá, ṣé mọ̀ pé wọ́n ní inú dídùn ní mórí yá ni. Ẹ forí yá mi. Ẹ̀yin ènìyàn mi, ẹ má jà gbára lákòókò púpọ̀ jù. Báwo ni a ṣe ń ṣiṣẹ́ yìí? Ẹ lọ bá mi ra ọ̀gà ìbílẹ̀ ààyè. Ẹ fi kó òwú aláǹtakùn. Ibi tí aláǹtakùn bá ta àwọn òwú ẹ̀ sí, ẹ lọ fi ọ̀gà ìbílẹ̀ ààyè, ẹ lọ fi kó dáadáa, ẹ fi kó. Tí ẹ bá ti wá fi kó tán, ẹ jẹ́ ká fi sínú ìkòkò tuntun tẹ́ni tá ò fi jó nǹkan kan rí. Ẹ jẹ́ ká fi sínú ìkòkò tuntun pẹ̀lú odidi atare kan. Ẹ jẹ́ ká jọ papọ̀. Lẹ́yìn ìgbà tá a bá jọ papọ̀ tán, ẹ jẹ́ ká pò mọ́ ọṣẹ. Tí a bá ti wá pò mọ́ ọṣẹ tán, ẹ jẹ́ ká kó sínú ike funfun kan, ká fi èpo ọ̀bọ̀ ká fi gún láàárín. Ẹ jẹ́ ká wá pa ìgbín, ká da omi ìgbín ká dà sí ní orí. Ẹ jẹ́ ká gbé pamọ́ fún ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ kẹta, jẹ́ ká máa fi wẹ̀. A lè máa lò ó ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Ẹ̀yin ènìyàn mi, tí ẹ bá rí iṣẹ́ yìí ṣe, mo fi ọba adániwáyé búra. Ogun ìwọ ni òwú aláǹtakùn á dópin nínú ayé èèyàn. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ yìí dájú púpọ̀. Ẹ̀yin ènìyàn mi, ẹ bá mi subscribe sórí channel yìí, so that tí n bá ti mú àwọn iṣẹ́ wá lóòkòòjọ̀kan, ẹ lè tètè máa rí. Bí nǹkan tí mo sọ ní last video mi, ìwé yẹn ò ní pẹ́ jáde, ẹ máa gbádùn mi gan. Ó dìgbà.